mo wá dúpẹ́ pé mi ò lọ sí Àbújá. Kí nìdí tí mo ṣe dúpẹ́ ni wípé inú ìbànújẹ́ aré yare ni mi ò bá wà báyìí tí mo ti Àbújá dé tí mi ò wá rí kí Tinubu kí ó sọ̀rọ̀ nípa Asiwaju bloggers rárá. Not Tinubu, not Seyi Makinde, not the wife of Asiwaju Bola Ahmed Tinubu, not even Iyaloja. None of the government official made mention of the new Asiwaju Nigeria bloggers. None of the government official, none of the Tinubu family. Ládùrú wàhálà tí gbogbo wa ṣe. Kí wá lọ sí Abuja kí má wà recognized, kí má wà valued. No word of appreciation from one rán wá ń ṣe o. Ibi tí mo lọ kọ́ nìyẹn o, story yẹn sì pọ̀ ó kẹnu gan o. Inú mi ò bá tún wá bàjẹ́ again tó bá jẹ́ pé bá ń ṣe lọ yẹn Asiwaju Bola Ahmed Tinubu lọ kò sọ̀rọ̀ ń pa wọn. Àbí Seyi Tinubu jáde wá láti wá address wọn pé we appreciate your effort. Everything in this life is not about money. Inti mo fi ní kẹ́yìn fans mi bá mi dúpẹ́ nìyẹn. You have to understand my stand. Seyi Tinubu a kì í rólé apá kan ká dá kan sí o. Ibi téèyàn bá ti ṣe mistake á sọ fún. You can provide a certificate of appreciation for a single soul tí ó ṣiṣẹ́ tó àwọn Asiwaju bloggers. You can provide a certificate of appreciation and made a picture with Eniola Badmus. Kí lẹ Eniola Badmus fi ṣorí dáhùn yòókù ò fi ṣorí. Ẹjá sọ tọrọ bí tọrọ ń lọ o. Ṣé Eniola Badmus ó ṣiṣẹ́ táwọn people yẹn. Ẹni tí ò bá lè sọ tọrọ kò ní dáa fún. Seyi Tinubu ẹ kókù. For you not to have come out and address the so-called the group of new Nigeria Asiwaju bloggers, they work for you. Even if not money, you have to appreciate them in case of next time. Ọjọ́ kan bọ̀ tẹ́ ṣì tún máa dìbò. Àwọn yẹn ni wọ́n gba ìpè tòótọ́. Àwa yìí la gbèpè. Àwa yìí ni a gba ìbúmọ́ra. Àwa yìí ni a fẹ́ dá láṣejù lórí family wa torí pé a support Tinubu. There is nothing bad in that. But for you not to have come out to appreciate the group, appreciate èèyàn kọ̀ọ̀kan. How many of the Asiwaju bloggers you gave the chance to perform at the inauguration of Asiwaju Bola Ahmed Tinubu? Wọ́n pọ̀ ọmọ kan ní Ìgò lówó. Àbí kí lorúkọ ẹ̀? Sazu Portable, he was one of the person tó kọrin fún Asiwaju Bola Ahmed Tinubu during the campaign. Ìgbà tó ṣe fídíò tó ṣe àwọn èèyàn ṣépè bla bla bla, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Okanlomo, Ọbanla Elizabeth àti Ìyá Ìbàdàn. Ṣé rí Ìyá Ìbàdàn àti Ọbanla Elizabeth? Èmi ò lè bú tí mo fẹ́ bú yín. You are like a mother to me. Nǹkan tó bá jọ dá ẹ̀yin àti Ìyá Aláṣàbí papọ̀. Ẹ yanjú ẹ̀. Bó Ọbanla Elizabeth, ẹ fa púpọ̀ nú ọ̀rọ̀ yìí. Bóyá ọ̀rọ̀ tẹ́ sọ jáde gan, bóyá ó wà lára àwọn ọ̀rọ̀ tí Asiwaju àtàwọn Seyi Tinubu tí wọ́n fi wá àdírẹ́sì yín mọ́. Ibi tẹ́ ti ṣe mistake ni wípé ìtàn pé lọ́rọ̀ media èèyàn gbọ́dọ̀ ṣọ́ra. Ẹ wá jáde wípé wọ́n ti appoint àwọn èèyàn. Wọ́n fi yín sínú list. Wọ́n fi àwọn tó ṣiṣẹ́ sínú list. You need to calm down. Tí wọ́n bá fi yín sínú list yẹn, maybe there is an hidden agenda tí wọ́n nífẹ̀ẹ́ yín Asiwaju bloggers. Share money. It's too early láti jáde pé ẹ má fi pé bára yín lò, ẹ má fi pé bára yín ṣe. What cause it? Kí ni ó fa nǹkan yẹn? Because most of you are optimistic. Most of you are ẹ ti ní báwo náà ṣe máa ń sọ ìbò yẹn o. Ẹ ti ní mind wípé t'Asiwaju bá ti wọlé wọ́n gbọ́dọ̀ appoint yín. Tí wọ́n bá wá appoint yín, ẹ gbọ́dọ̀ sign contract. Tí wọ́n bá ṣe Nàìjíríà bẹ́ẹ̀ ìlú máa dàrú o. Torí pé ẹni tó bá mọ nǹkan ṣe là ń jẹ́ kó ṣe o. Wọ́n ní tí torí pé ẹ ṣiṣẹ́ fún Asiwaju Bola Ahmed Tinubu. Kẹ́ wá mọ̀mọ̀ nǹkan engineer kan wá gbéṣẹ́ road àbí construction fún yín o. Nǹkan ó bàjẹ́ o. Wọ́n ní tí torí pé ẹ kàwé ẹ dẹ̀ jẹ́ Asiwaju bloggers. Kẹ́ wá mọ̀mọ̀ nípa agriculture kan wá award the contract of agriculture fún yín. Nǹkan ó bàjẹ́ o. So
nǹkan tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni wípé going to where you are not valued, you are not recognized, you are not appreciated, it is totally wrong. Ṣé wá rí brother mi Okanlomo? Ẹ̀yin èèyàn, ẹ wá fi ti Okanlomo ṣe àríkọ́gbọ́n. Ní táìmù tá campaign fún Asiwaju Bola Ahmed Tinubu lọ́wọ́, Okanlomo ń ṣe àwọn mistake kọ̀ọ̀kan tí ilé bá lé ni, tí ta bá lé ni ilé là ń padà sí. Olóyè Sunday Igboho kò sọ̀rọ̀, kò sọ anything. Okanlomo and legacy, they always come out to attack Olóyè Igboho. My brother, my sister, wọ́n wá sínú DM mi Alado, sórí nǹkan t'Okanlomo àti Sunday Igboho, sórí nǹkan tí wọ́n ṣe ni. Mo ní mo rí nǹkan tó ń ṣe, but tí nǹkan bá fẹ́ bàjẹ́, ó ní bá ṣe máa ń ṣe. That time I was so calm, torí pé support ta ní fún Asiwaju, kí nǹkan tá gbé dání kó má bàa bàjẹ́. Mo ń try láti pẹ̀tù sí. Nígbà tó yá, mo darapọ̀ mọ́ wọn, so that iná ọ̀rọ̀ yẹn á lè lọlẹ̀, kò ní dàbí gbà pé mi náà rú sí. Kí wá ní nǹkan tí ó ń da Okanlomo láàmú? Yorùbá ń pè kíní kan ní ayọ̀ ọkàn. Tó bá ti ní ayọ̀ ọkàn láyé, kó jẹ́ pé yàrá ẹyọ kan ló lò, ọkàn ẹ máa balẹ̀ ju ẹni tó ní owó tí ò láyọ̀ ọkàn lọ. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ fi ti Okanlomo ṣe àríkọ́gbọ́n o. Ẹ lọ ní nǹkan tó ń pè ní ayọ̀ ọkàn. Ẹni tí ò bá ti láyọ̀ ọkàn yóò dààmú. Gbogbo ìgbà ni ó máa tọwọ́ bọlé dààmú, yóò wá máa ṣẹlẹ́yà káàkiri. When we are talking of exposure, Okanlomo, you have exposure. O ti travel around the world, o ti travel, o ti ní exposure. Kò ṣe aeroplane lóògùn rí. O ti lọ bí tó ju Abuja lọ. But because Okanlomo ó ní long throat, kò ní ayọ̀ ọkàn. Ṣé wá rí àwọn tí ò bá ṣe ní ayọ̀ ọkàn kàn fi gbogbo ilé ayé lówó, wọ́n sì tún máa dààmú. Expectations Okanlomo ó ti wá high gan lórí ọ̀rọ̀ Asiwaju Bola Ahmed Tinubu pé kò sí bí bàbá yẹn ṣe máa wọlé tí wọn ò ní appoint òun as minister of kini kan àbí kó òun award the contract. Ìyẹn ni Okanlomo ṣe overdue lórí ọ̀rọ̀ Sunday Igboho. I know wherever he is now, he will be regretting himself for those actions he has taken. Ẹ má jẹ́ ká jẹ́ onífun ejò, ẹ jẹ́ ká jẹ́ aláyọ̀ ọkàn. Mi ò lówó tó Okanlomo, mi ò ní mọ́tò, mi ò ní nǹkan kan lákàntì, mi ò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Okanlomo, but mo ní ayọ̀ ọkàn and I'm earning respect. Màá bá yín lọ sí Abuja níbi tí ò ti sí invitation, Màá bá yín lọ sí Abuja before the Abuja time. Ẹ mọ̀ tí ṣiṣẹ́ Tinubu tán. Why can't they come out and appreciate you? All people that work for Asiwaju Bola Ahmed Tinubu. Ẹlẹ́kìnní mo rí wípé kò sí word of appreciation látọ̀dọ̀ none of the Asiwaju Bola Ahmed Tinubu family came out to appreciate gbogbo àwọn èèyàn tó ṣiṣẹ́ fún Tinubu. Àwa ṣe follow ni, àwa ṣe fún ìran Yorùbá ni. Ṣé understand? But it is irritating láti rí wípé ẹ appreciate èèyàn kan out, certificate of appreciation, not even a single word for the so-called Asiwaju bloggers. That is bad. That is very bad. Okanlomo, ẹ lọ ṣe àtúnṣe lórí ayọ̀ ọkàn. Tẹ́ bá ti ní ayọ̀ ọkàn, ẹ máa ní ìsinmi láyé yín. Àìwà láyọ̀ ọkàn yẹn, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dààmú ni o. Èyí ó dààmú dọjọ́ ogbó ni o. Ṣùgbọ́n tó bá ti láyọ̀ ọkàn, ohun gbogbo ló ní. People will respect you because you have respect yourself. Tó bá láyọ̀ ọkàn, kó jẹ́ pé 2-bedroom flat ló ń lò, ọkàn rẹ máa balẹ̀, ó ní lọ jẹ gbèsè, ó ní sáré síbi tí ó sì, because your expectation then was so high. Now, ó rí dime nínú expectation. Owó ló fi ń wọ plane wálé, owó ló fi ń wọ plane lọ, ṣé èèyàn ló fún yín Okanlomo? Bọ́ ẹ lọ láyọ̀ ọkàn so that people can respect you. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ.
ara àdí tí mo ṣe fi Asiwaju blogger sílẹ̀. I don't go where I will not be valued. Tí ó bá jẹ́ pé Adébás, Àkèrè, Ọlọ́wọ́dán, Àkànmú Ọmọ́táyọ̀, Willy Bayaro, Ọláolúwa, Ọmọ Òrukàn, Ọláwálé Desmond, àwọn tó ti appreciate mi bọ̀ látẹ̀yìnwá, tí wọ́n bá invite me, I will go because I know when I go there, people will appreciate me. People will see me and be happy. Ah, Baba Alado, ìwọ la rí lọ́fẹ̀ẹ́ láì já tíkẹ́ẹ̀tì. Ìyá Ìbàdàn, àfibisó olóore ni ẹ o. Sorry, àfibisó olóore ni yín. Ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ ìyá Isabod. Ẹ má jẹ́ kí àwọn tí ó fẹ́ sọre fún upcoming artists kí wọ́n má rí upcoming artists bí aláìdá. Seyi Tinubu ẹ kókù láti address only single person jáde ládùúrú gbogbo àwọn tó ṣiṣẹ́ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ kókù Seyi Tinubu. Kí lẹ fẹ́ ṣe fáwa? Mo rò borí ń ta yín. Tí Yaya Gambari ò bá tiẹ̀ wá gbóyìnbó tóun sọ imagine. Okanlomo wà ní gbóyìnbó. Wọ́n bá mi jiyàn bí ní pé torí pé ẹ gbóyìnbó wọ́n ṣe award contract fún yín l'Abuja. Wọ́n ní torí ẹ wọ́n ṣe fi ministers fi nǹkan kan lọ yìí. Mo wá nírọ́ ni. Okanlomo ẹjọ́ kí lẹ rí sọ ń pa ẹ̀járe. You say that it's not by yourself. Imagine. Maybe they give you the money and then they are in their officer in your office. Everybody know about that. Alhaji Okanlomo. Imagine. They give you the money and then they are in their officer in their Ẹgbẹ́nu jákèjàre, ó sì tún dùn lẹ́nu yín. Kí ni ń jẹ́ ẹ wá ń dún bí ìdí change tí ò dá mọ́. So, imagine sí bẹ̀tà yín. Imagine. You say that it's not by yourself. Maybe they give you the money. Imagine. And then they are in their officer in your office. Everybody know about that. Okanlomo, mo rí oníṣẹ́ yín, mo rí oníṣẹ́ yín. Ẹ̀yin tí Baba Alado, àwọn pípù yìí ò mọ nǹkan tó ń pè ní Ìbàdàn. Ṣé wá rí ọ̀rọ̀ èmi àti Yaya Gambari? Ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tí èèyàn ń wẹ̀ níléwẹ̀ tí wèrè wá kó aṣọ ẹ̀. Ṣé mọ̀ wípé ẹni tí wèrè kó aṣọ ẹ̀ yẹn tóun náà wá jáde ní òò tó wá ń lé wèrè. Ṣé mọ̀ pé wọ́n rò pé wèrè ti di méjì bẹ́yẹn. So that's why brother mi Yaya Gambari, mo lè pè láti fi àwọn òbí ẹ̀ ṣẹ́. Mi ò lẹ́ni tí láti ṣe pẹ̀lú àwọn òbí ẹ̀. Bọ̀ Okanlomo, gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin tí ọmọ yín ò ní dídàkudà, gbogbo ẹ̀yin tí ayé ò ní máa rán ọmọ yín níṣẹ́ dé tòrutòru, gbogbo ẹ̀yin tí ayé ò ní máa rán ọmọ yín níṣẹ́ pé kó má jẹ́ èèyàn kó má wúlò fẹ́yìn gan. Ẹ bá mi bẹ̀ Okanlomo o, kó túwọ́ kó túkùn lẹ́yìn Yaya Gambari, torí pé ìgbà kan rí tí Saheed Shittu tó ń lo Yaya Gambari tó fi ń bú àwọn àfáà, tó fi ń bú àwọn àgbàlagbà. Okanlomo jáde láti gba bọ̀bọ̀ Yaya Gambari yẹn sílẹ̀ lọ́wọ́ Saheed Shittu. Láìmọ̀ ìgbóhùn náà ní hiding agenda tiẹ̀. Nísìn ó gba Yaya Gambari lọ́wọ́ Saheed Shittu tán. Òun gangan fún rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní lo Yaya Gambari. Mo wá fẹ́ bi brother mi Okanlomo. Báwo ni ó ṣe rí lójú yín kí ẹnìkan wá ní pé kí ọmọ yín kó lọ máa bú àgbàlagbà kọ́mọ yín máa forí bèpè? Tó bá ti wá jẹ́ wípé
ẹ lè gbarú ẹ̀ ipe kẹ́nìkan máa rán ọmọ yín níṣẹ́ dé ń tòrútòrú tó bá jẹ́ wípé ẹ lè gbarú ẹ̀ kí ẹ wà láyé kéèyàn kan wá ní kí àwọn ọmọ yín máa bú àgbàlagbà kan máa forí gbé pè tí ó bá jẹ́ wípé ẹ ń bẹ lọ́nkẹ́ látúbọ̀tán re ẹ túwọ́ lọ́rùn Yàyà Gàmbàrí o torí pé Yàyà Gàmbàrí in tí wọ́n bá fi build èèyàn in tó bá fi train èèyàn lèèyàn máa ṣe ìgbà tẹ́ẹ̀dẹ̀ gbá ọmọ yẹn mú ní kákọ́ọ̀sì yín ọpọlọ Yàyà Gàmbàrí kéré ọmọ kékeré ni Yàyà Gàmbàrí to the core so òun la ṣe ń bẹ̀yìn ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ bẹ̀ Ọ̀kanlọ́mọ kó fi Yàyà Gàmbàrí sílẹ̀ gbogbo abiyamọ ní gbàdúrà pé kò ń bímọ kọ́mọ yẹn wúlò fún rẹ̀ kó tún wá wúlò fẹ́ bí kí ni ẹ fẹ́ sọ ń pa Yàyà Gàmbàrí tí ẹ fẹ́ jí ó wúlò fún ara rẹ̀ ìbáwọn kan náà ló bí Yàyà Gàmbàrí kí ló jẹ́ tí ẹ fẹ́ jẹ́ kí Yàyà Gàmbàrí kó wúlò fáwọn tí ó bí Yàyà Gàmbàrí wá ń pariwo nú fídíò nísìn ó ní èmi sọ yí pé Àlàjí Ọ̀kanlọ́mọ kò láyọ̀ ọkàn só wa láyọ̀ ọkàn tó tọ́ ìwọ tó oníṣẹ́ l'Amẹ́ríkà ó wá ń fly káàkiri ó fi ṣe ọwọ́ tiẹ̀ lẹ̀ ò ń bọ̀ wálé torí pé ó fẹ́ la Àbújá sápàsímẹ́ǹtì ló sùn rí ni ṣé exposure ló ní ni àìmọye ibi tó ti dé ìgbésí ayé rẹ tó jẹ́ kó ju tàbújọ́ lọ ṣùgbọ́n nítorí wípé ẹ láyọ̀ ọkàn ẹ nítẹ́lọ́rùn expectation yín high torí wípé ẹ fẹ́ please ẹnìkan ẹ ń fi titi yín ẹ fi yín affect life ẹni ẹlẹ́ni nígbà yẹn ṣebí Sunday Igboho sẹ́yìn Sunday Igboho mọ̀ dá yín lóhùn kò mọ̀ fún yín lésì ṣe bẹ́ẹ̀ mọ̀ tẹ́ fojú Sunday rí ṣó ti wá tán báyìí ṣó ti tán báyìí ṣó ti wá tán báyìí ṣé appointment tẹ́ ń wá lọ́dọ̀ ìjọba yẹn ṣe ti rí ṣé contract tẹ́ fẹ́ sign yẹn ṣé wọ́n ti gbé lé yín lọ́wọ́ gbogbo nǹkan tá a bá ń ṣe lónìí ẹ jẹ́ á rántí ọ̀la ẹ má jẹ́ àti torí wípé kí lágbájá lè ṣoore fún mi ká wá bayé tàmẹ̀dù jẹ́ lọ́dọ̀ rẹ̀ tó bá ní yóò rí bẹ́ẹ̀ tí ò bá lọ rí bẹ́ẹ̀ mọ̀ ńkọ́ ǹjẹ́ wọ́n mọ̀ bóyá ọwọ́ Sunday Igboho gan ni Ọlọ́run forí rẹ̀ sí gbogbo tẹ́ ẹ ṣe ń gbà yẹn akànwó yẹn ó gbé bàbá Alado dé a fẹ́ gbàgbára èmi ò gbọ́dọ̀ tún mọ́ dá Emir Ọ̀kanlọ́mọ lóhùn torí pé ibi tó bá ti yẹ káwọn èèyàn bá ọgbọ́n tí wọ́n bá bá a gàn bẹ́ẹ̀ ó máa ń dùn yàn gidi gan ẹ̀yin náà tẹ́ ẹ bí ọmọ ti yín tí kálukú sì ń gbàdúrà ìpé kọ́mọ òun yáre kó ń jèrè ẹ̀ ẹ̀yin náà lẹ́tún wá rán Yàyà Gàmbàrí kó lọ mọ́ bú àwọn ẹ̀yà Ìsàbọ̀dì téèyàn bá ń ṣiṣẹ́ èpè táráyé bá ń ṣàdúrà fún ṣé pé ó wà ní mọ́ bá mo wá bẹ̀ ẹ̀yin òbí wa ẹjẹ́ àfi ti Yàyà Gàmbàrí kọ́gbọ́n tọmọ yín ó bá kàwé ẹjẹ́ ó kọ́ sí ọwọ́ ẹjẹ́ ó kọ́ sí ọwọ́ ṣùgbọ́n wọ́n tí mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò ẹ jèrè àwọn ọmọ yín ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ wá kọ́mẹ́ǹtì sọ̀ndà fídíò yìí pé kí Ọ̀kanlọ́mọ kó fi ọmọ ọlọ́mọ sílẹ̀ níwọ̀nba àgbà tí ò bá lè gbàdúrà kí ayé ọmọ òun rí bí ayé Yàyà Gàmbàrí ṣe rí Ọ̀kanlọ́mọ tó bá ti lè jáde wá ta tó bá ti lè sọ wípé bó ṣe ń rán Yàyà Gàmbàrí sí àwọn àgbàlagbà tó ń forí gbèpè àgbà ó lè gbàdúrà káyé ọmọ tiẹ̀ náà rí bẹ́ẹ̀ kí n tèmi ń tùkún lọ́rùn rẹ̀ ṣùgbọ́n tó bá ti lè sọ bẹ́ẹ̀ èè ṣàbíamọ gidi o abíamọ tó ń tayé àwọn ọmọ láfàlà nítorí owó so ti wá rere bẹ́ẹ̀ kéèyàn fi gbogbo ayé yìí kó fi sìnyàn tí ó bá ní dáa fún kò ní dáa fún ó ti torí pé òun wojú rẹ nìkan ó sì ń ba tolóyè Ìgbòho jẹ́ olóyè Ìgbòho tó wá ba ayé ẹ̀jẹ̀ nísìn ó rí bó ṣe ń níyì sí ìwọ tó wá ń ba ayé rẹ̀ jẹ́ wo bí tó bá já ẹjẹ́ àwúre o ẹ táàgì Ọ̀kanlọ́mọ ẹ sọ fún pé kó túwọ́ lọ́rùn Yàyà Gàmbàrí